Ó ga o, ẹ̀yin èèyàn mi, a káàárọ̀, a káàsán, a kú alẹ́, ẹ kú ìrọ̀lẹ́, a kú ìyálẹ́ta, ẹ kú gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ ṣeun tí ìgbọ́ yín ò ní bàjẹ́. Etí tí ẹ fi ń gbọ́ wa, ayọ̀ lẹ fi máa gbọ́, ẹ ní fi gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa share, tẹ́ ń bá wa like, tẹ́ ń dẹ̀ subscribe, tá dẹ̀ ń rí gbogbo comment yín fún rere. Ọlọ́run á rán yín lọ́wọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ kú làákàyè, ẹ kú ìfọ́mọ ènìyàn ṣe, ẹ kú iṣẹ́ wa, ẹ kú iṣẹ́ gbogbo. Ọlọ́run á fi iṣẹ́ yín gbogbo wa, àmín o Jésù. Ẹ ṣé. Ọ̀rọ̀ tá à ń sọ nípa pé kábíyèsí ó travel nítorí ọ̀rọ̀ Naomi. Pé tí àwọn dúró sí ààfin ní around Poto. Wọ́n ní ibi tí kábíyèsí lọ pọ́nà jíjìn rere ó travel ni láti lọ gba agbára kún agbára. Pé kí ló ṣẹlẹ̀? Ijọ́ ta bá rí ibinibí ń wọlẹ̀. Òun ni kábíyèsí fi jáde sọ́rọ̀ Naomi nígbà tí Naomi wà lọ hospital. Bí kábíyèsí tó dé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ara Naomi ti yá, wọ́n ti discharge ẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tó ṣe o. Àwọn ara ẹ̀ jí pépé, àwọn ọmọ ẹ̀ wà okay lágbára ẹ̀jẹ̀ Jésù. Bible say no weapon fashioned against us shall prosper. Kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí Naomi tó máa pa lára, tó máa pa baby ẹ̀ lára, tó máa pa gbogbo òun àti Tádéníkáwò àti kábíyèsí àti àwọn ọmọ tó wà nínú. Tógo bá ń jẹ́ tọlọ́run, ayọ̀ àti àlàáfíà ni gbogbo wa máa gbọ́ nípa Naomi. Bẹ́ẹ̀ ni, kò sí ohun ìjà olóró kan tó lè wọnú ayé ẹ̀ tó máa pa lára. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tiwa. Bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí wá dé, kábíyèsí dé lánàá. Bí kábíyèsí ṣe dé. Wọ́n ní kí kábíyèsí tiẹ̀ tó dé, ṣé mo sọ fún wa pé wọ́n ti sá kìtàkìtà lọ sí hospital nígbà tó ń gbọ́ pé kábíyèsí ti travel, ti lọ wá ìdí nǹkan tó ń ṣe Naomi pé òun máa rí. Wọ́n ní kó tó tiẹ̀ ti dé pé bó ṣe dé láti hospital, bó ṣe padà dé láti hospital. Tí kábíyèsí ò tiẹ̀ tí dé sáàfin, wọ́n ní ẹ wá wo Ashley àti Naomi, àti Mariam. Ashley àti Mariam. Nígbà tó ń ti sáré lọ sí hospital, tó ń fi sọ pé àwọn fẹ́ lọ gba ìdáríjì, kó lọ tọrọ ìdáríjì lọ́wọ́ Naomi ní hospital. Ṣé mo mọ̀ pé nígbà tó ń jẹ́ kó wọlé, tí nurse àti doctor tó ń jẹ́ kó wọlé, kó wọlé, wọ́n lé wọn padà. Lílé padà tán lé wọn padà. Wọ́n ní kí wọ́n dé sí ààfin tó. Wọ́n ní láti àná yẹn. Wọ́n ní kí ẹ wá wo, ayé wọn ti dàrú, ayé wọn ti bàjẹ́. Tí kábíyèsí ò tí dé rárá, wọ́n lára ti ń tà. Pé kí ẹ wá wo igbe, wọ́n lára ń tà àwọn. Àṣé nǹkan tó ń ṣe sínú òògùn tó ń ṣe sínú ìkòkò yẹn tó lọ gbé sí ẹnu ọ̀nà gate Ashley, gbé sí ẹnu ọ̀nà Naomi ní Àkúrẹ́ mansion. Wọ́n ní nǹkan ara títa ni kí wọ́n ṣe sínú ẹ̀. Wọ́n ní nǹkan tó wà nínú ẹ̀ pé kò ṣe pé gbogbo nǹkan incantation, gbogbo ègèdè ọfọ̀ tó ti pè sínú igbá yẹn, pé gbogbo kìnì yẹn ti ń ṣẹlẹ̀ sí wọn. Àṣé tí wọ́n sọ pé back to sender. Ẹ máa gba olórí àdúrà ńlá ni o. Ó dẹ̀ ń ṣe o. Back to sender, fún ẹni tó ń ṣe bí o. Fún ẹni tó ń ṣe bí. Torí ẹ̀ la ṣe ń sọ fún wa pé jọ̀ọ́ ẹ má jẹ́ ká fọwọ́ kan, ká má tiẹ̀ súnmọ́ nǹkan tó ń jẹ́ pé èèyàn ń ro ibi sí ọmọnìkejì. Wọ́n ní kì í ṣe kékeré o, para ti ń ta àwọn tó ṣiṣẹ́ ibi. Wọ́n ní Naomi àti ẹ mọ̀ pé Naomi ẹni tí èèyàn ti nífẹ̀ẹ́ jù, orúkọ ẹ̀ máa dùn lẹ́nu. Wọ́n ní Mariam. Kí ló ń ṣe máa ń pè é? Ìyá Nasiru. Wọ́n ní ìyá Nasiru àti Ashley. Wọ́n ní kì í ṣe kékeré o, para ti ń ta wọ́n. Pé kábíyèsí gbà wọ́n. Kábíyèsí kéde ẹ̀rọ ẹ̀. Kábíyèsí gbà wọ́n. Kábíyèsí ní kí n tó ń kí ni tò ṣóhun fẹ́? Ṣé ẹni tí wọ́n ṣe kíní yẹn sí? Ṣé ẹni tí wọ́n ṣe kíní yẹn sí? Ṣé kí lẹ ṣe ná? Tẹ́ sọ pé kí Naomi kan jẹ́ kí ẹ mọ ibi tí Naomi wà, kí ẹ lọ tọrọ ìdáríjì. Kí ni Queen Naomi fẹ́ ṣe fún yín? Nǹkan tí èmi ò mọ ibi tí ẹ bá ti rí Queen Naomi ní kẹ́ lọ.
But èmi ò mọ nǹkan tó ń ṣe yín o, tẹ̀ fi ní ara ń ta yín. Àṣé nǹkan tó ń ṣe sínú igbá yẹn. Ah! In fact, kábíyèsí ọkùnrin ogun ni o. Ọkùnrin ogun ni. Ẹ wo jíjáde tó jáde. Kò tí ì délé ní kíní yẹn tí ń affect wọn. Kò tí ì padà wá sílé. Ẹ rò pé nǹkan kékeré ni. Kábíyèsí jẹ́ mo sọ fún wa wípé kábíyèsí pa dákẹ́jà ni. Bó kàn ṣe wà yẹn tẹ máa sọ wípé àbí ó slack ó ṣe kíni. Nǹkan ò tí ì dé ojú ẹ o. Tí nǹkan bá ti dójú, wọ́n ti fẹ́ sún kábíyèsí kíkan ògiri. Kábíyèsí ti turn back. Ẹni tí kábíyèsí bá lè harm ló máa harm. Kàn gbàgbé pé wọ́n ní tradition pé ẹni tí èèyàn bá ti fẹ́ wọn, ó ti fẹ́ wọn ní tradition ọba. Wọ́n ní tí ọba bá ti fẹ́ ìyàwó, kò yẹ kó divorce ẹ̀. Ṣèbí tẹ́mi bá wà lèèyàn kì í divorce. Lèèyàn sọ wípé nígbà tí wọ́n bá ti pààyàn, téèyàn ti kú, ṣé wọ́n á sọ wípé kó má divorce ẹni tó ń pààyàn? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tó. That is why God Almighty is number one. Kò sẹ́ni tó ń yiri Ọlọ́run, agbára Ọlọ́run. Agbára Ọlọ́run clear ni. Obìnrin tí Bíbélì sọ wípé tọkùnrin lè kọ̀ sílẹ̀. Obìnrin tó bá ṣàṣemáṣe. Tóbìnrin bá ṣàṣemáṣe, ó ní right. Tó bá sọ fún Ọlọ́run pé this one is, I'm tired of it. Ọlọ́run á bẹ̀ fẹ́. Nǹkan tó bá fẹ́ lọ́lọ́run máa bẹ̀ fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má sọ fún wa pé ìyàwó tí kábíyèsí bá ti kọ̀, tó bá ti sọ pé òun ṣe. Kábíyèsí ò gbọdọ̀ sọ pé òun ò ṣe mọ́. Nítorí kíni? Nígbà tí ẹ rí ẹni tó fẹ́ fi ọ̀bẹ sí èèyàn lọ́rùn. Self defense làwọn òyìnbó máa ń pè. Ọlọ́run dẹ̀ lọ́wọ́ sí. Wọ́n bá ní at the end of the day ṣá, bí Ọlọ́run ṣá ṣe ìyanu ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Naomi ti dìde pọ́n, ara ẹ̀ ti yá. Àwọn ọ̀tá, àwọn tára ń ta, tára ń ro, àwọn dẹ̀ ní wàhálà bá ń sìn. Nǹkan tó lérò pé bóyá ó fẹ́ ṣe Naomi, Ọlọ́run ti dá padà sí wọn lára. Wọ́n lára ti ń ta wọn o. Lọ́rọ̀ kan ṣá, ara ti ń ta wọn. Wọ́n ní ara títa ni. Spiritual ara títa ni. Ò kí ń ṣe pé bóyá just natural pé bóyá ara ta. Wọ́n kàn fata yí wọn lára. No! Nǹkan tó ń ṣe sínú pọ́ọ̀tù igbá yẹn, òun ni ó ń affect wọn yẹn. Ara nǹkan tó ń ṣe, òun ló ti ń affect wọn. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Torí ẹ mo ṣe ní gbọdọ̀ fi tó yín létí. Wọ́n ti ń jẹ̀rora ń sìn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. A dúpẹ́ o. Torí ẹ mo ṣe ní kí n fi tó yín létí. Torí ẹni tó bá gbọ́ àlọ́, á gbọ́ àbọ̀. Bó bá ṣe ń lọ ni màmá mú wá fún yín. Bó bá ṣe ń lọ, màmá jẹ́ kí ẹ máa gbọ́. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé. Bye.